Africa Content TV. Sẹ́ni mọ́ ọba jẹ. Èmi ò lọ síwájú ẹ̀yàn kan lè pè é. Àyọ̀mọ́ ẹ̀dá tó lábí ẹ̀dá ló dáyé. Òkèdà ayọ̀ ni ó yà lọ́nà ní. Àyọ̀mọ́ ni gbogbo bàbá gbà ọkọ̀. Ṣàlékún ọdún ẹ̀yìn. Tí ó kúrú máa ṣòkú mi lẹ́sẹ̀ kó tó lè yọ, ayé máa ṣe ń lò. Tó tàbí ẹ̀ máa kó ní lọ. Máa dá sáàkàkà mọ̀ lọ. Àwọn ẹ̀rọ ìlú lẹ́kùn ìrìnàjò. Ayé máa ṣe ní ìlú. Tó tàbí ẹ̀ máa kó ní lọ. Torí kí táyé tó bẹ̀ ẹ̀yìn ayé wọ̀. Orí tó wá mọ̀ bí owó àwọn ojú ìtò. Títí ìlú tó jọba. Báwo bá máa pè mí lórí àti gúúsù? Wo ọlọ́dún máa ń rò kan ohun gbogbo pẹ̀lú àsìkò. Bóun bá fi tẹ́lá sọ. Wo àgbẹ̀fúnra ọ̀làlẹ̀ àtòṣùpá. Ilé ìgbà tí mo àtòrùpẹ́ ló sì wà iṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ rí. Àsìkò wọn tó tún rí ọ̀tọ̀ọ̀tọ̀ rí. Bó bá ṣe mọ́tò bá ṣe lẹ́kọ̀ọ́, ọ̀nà àrà lọ́nà àṣẹ ti yẹ. Adọ́rùn wáyé kò bá tẹ́rẹ̀. Báyìí, ó ní kìrìsà tó máa jẹ́ lẹ́nu ẹ̀kú. Ilé ìwé ojú kíláàsì tẹ̀rẹ̀ tí tòkù tẹ̀rẹ̀ òṣèré àti rí ẹgbẹ́ ìròyìn náà. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀. Sọ́kọ́ pé Nìbàdàn ní gbọ̀nyìnwá, ó sì fẹ́ òun ẹ̀sẹ̀ nìyẹn. Àwọn tó jẹ́ planning committee, ó tún bí ọba ìdúró kó láwà. Ó tún bí ọba ìdúró kó lágbé ń bọ̀ ọba. Ó tún bí ọba ìdúró kó láwà. Òòjẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìran tó ń dúró. Ó tún bí ọba ìdúró kó. Lágbé ń bọ̀. Ìyẹn délé ní Ṣáàmà. Olólórí ọ̀dọ́ pẹ̀lú bá ń kọ́lé Adíṣọlá. Ojú ọkùnrin, ọ̀tún olórí ọ̀dọ́, ojú kan gbádùn ọ̀yà ọkùnrin, ọ̀tún olórí ọ̀dọ́ mi ni ọ̀pọ̀ ọ̀yà ọkùnrin, ọ̀tún olórí ọ̀dọ́ ọ̀pá bàbá mi, ọ̀tún olórí ọ̀dọ́ ọ̀tún. Àwọn ìwà sí wàhálì. Àwọn ọ̀rẹ́ tó bá wà ní ọmọ rẹ̀. Ìjọ wà ní òní ọ̀tá ẹ̀rọ. Ń tọ́jú mi rí màá ẹjọ́ tí ẹ bá fẹ́ ká ṣeré ẹ̀yin lọ́tọ̀ wá. Àwọn tó bá jẹ́ kọ́mítì a máa pè yín. Bàbá ti ń pè yín ẹ máa gùn bí. Àwọn ọmọ ìlú tó wọ́n wò wá. Ẹjọ́ kan ìjọ ní sí ìlú lọ́lọ́. Ẹni sùúrù náà mú bọ̀. Tó bá jẹ́ lágbára láti rí èso.
lẹ̀ pa. Tó bá ti débi ìrókò, àwọn ọmọ ìdí ìrókò, wọ́n ní kó káwọ́ sókè, àbí kó so túwálò, àwọn ọmọ ìdí ìrókò. Wọ́n máa fún ẹ lóhùn pé ojú ẹ̀ tó ń lè yẹn, ojú ẹ̀ tó ń lè yẹn, ojú ẹ̀ tó ń lè yẹn. Ìgbà ló máa bá ẹ̀ tó bá dá òògùn náà tó bá dá Honorable, ẹni tó bá mọ̀ tó, wọ́n kú ní, wọ́n láwọn máa dìbò fún, wọ́n ní gbogbo iṣẹ́ takuntakun tó bá ṣe, àwọn tó bá tì í, Honorable, ọyọ́ máa ń lọ́jọ́ rẹ̀. Ẹ má fi ìnáwó, ọ̀pọ̀ lówó, ọ̀pọ̀ lóyún. Ẹjọ́ ẹ̀yin ọ̀gánáìzà ní òkú ọmọ máa ń bí ọmọ nínú ẹ̀ láti ìnáwó ẹjọ́ àṣírí máa ń tó wà. Àmọ́ ìgbà lọ sí èyí ẹ̀yin ẹgbẹ́ ẹjọ́ oríṣi àpẹ̀nà ẹjọ́ ọmọ ìgbé èmi náà ọmọ ìgbé èmi náà orí náà bá rí ẹ̀ kò lè wọ́n tó tó àdúgbò. Ọjọ́ ẹtí mi máa ń lo oògùn rẹ̀. Mo sọ nǹkan lórí ìgbé ọ̀hún. Ẹgbẹ́ ẹ̀yin ọ̀gánáìzà ẹ fún mi láàyè. Ẹgbẹ́ kan ní wa ẹgbẹ́ gbogbo ẹjọ́ ọ̀tọ̀ ní owó. Ebi òfin ṣe ilé tó máa ń wojú owó. Ẹgbẹ́ kì í tẹ́wọ̀ ọlọ́run tó lọ lọ ọmọ ìṣòro pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Ẹ̀yọ́ máa ní ilé láti dáadáa sí ìmọ̀ ìṣòro máa ń ta orí. Ẹgbẹ́ ọlọ́run sí àgbọ̀nsẹ̀ ẹsẹ̀ kalẹ̀ náà wọ́n kọ́ sí ẹ̀. Ẹ̀yin kan ní fún ẹgbẹ́ ẹ má bínú ẹ̀yin lọ pé fọ́rọ́nsì ọmọ ìlú lọ pè mí fún àbá ẹ̀yin lọ pè mí fún ẹgbẹ́ ìtọ́mọ̀ ìlú lọ́rùn ẹ̀ máa náwó fún ẹgbẹ́ kì í ṣe owó káàkiri nínú ìṣòro ẹ̀ lọ. Àwọn ọmọ mi ẹ̀rọ láwọn ọlọ́dún tọ́mọ̀ ìdìbò fún àwọn ọmọ mi ẹgbẹ́ ìṣòro 30 minutes. Òṣìṣẹ́ mi owó wá bí owó ó kú lọ́tọ̀ rẹ̀ máa sí ọwọ́ lọ́mọ lóhùn ó tọ́mọ lóhùn sọ fún mi nìyẹn. Orúkọ